Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́, ọmọ alémi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá olódògbò lójú ogun ọ̀bọ Sokoto kẹ̀mbẹ̀rí bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kí ni á gbà fún wa. Mo kẹ́yìn lè wúlò mọ́ fowórà sátọ́lá hábíyá ẹ̀yìn àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mọ̀kádàm ṣe èkà àfa àkọ́mọlẹ́sìn àfa àkọ́mọlẹ́dè pẹ̀lú gbogbo mùsùlùmí aliyé pátápátá pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestial. Mo kí gbogbo yín o pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kẹsìn, kẹ́yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ní ṣe ewé yá, ẹ̀ní sí egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè kó lé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn abiyamọ, abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwọn ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo wá kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbọ̀ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ the second Ọọ̀ni Ilé Ifẹ̀ àrólé Oòduà. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe, ọmọ àdábálẹ̀, ọmọ àfòmọ́ òde. Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé one Ẹlẹ́wùétù Aláàfin Ọ̀yọ́. Mo wá fi yín kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Bàbá mo kí yín o pé kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ́ kó kárin kése. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé débi tó parí sí. Mo wá kí bàbá mi Professor Bánjí Akíntóyè Alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Kí yín o. Mo wá kí èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni májàsọ́lá Àdìsá ọmọ Adéẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Igboho Oosha bàbá mo kí yín o. Bó tiẹ̀ ṣe pé mi ò fẹ́ gbà kókó yín lóru yìí. Ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ ṣókí ni tí ò ní pẹ́ rárá. Ọ̀rọ̀ yìí dẹ̀ ní ọ̀dàlérí olóyè Sunday Àdìsá ọmọ Adéẹmọ. Ìbádẹ́wò torí ìbéèrè ni pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó jẹ́ bẹ́ẹ̀? Èéṣe ó ṣe jẹ́ wípé olóyè Sunday Igboho ni ó gbèrú ìgbésẹ̀ yìí? Ọkẹ̀ sí rí o, ó mọ̀ lágbára gan mọ̀ ni. Ẹ wo, ẹ jókòó kẹ jájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Kí lolóyè Sunday Igboho ṣe tá a fi wò ó kì í ṣe tó yẹ ká bá lọ́wọ́ wọn? Kí lolóyè Sunday Igboho ṣà kí ló ṣe? Mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Bí n bá wá sọ tán, ẹ̀yin náà wá ṣèdájọ́ lọ́kàn ara yín. Bọ̀kẹ́nì kankan tó sọ̀rọ̀, ẹ jẹ́ n parí tí mo fẹ́ sọ yìí tán ná. Whether you want to comment or you want to do anything, let me just finish my own explanation about Oloye Sunday Igboho first. What he did. And the reason why I'm tabling it out. So that you can tell me who is at fault. Yes. Ìsọ̀ tó Oloye Sunday Igboho ṣáṣe. Àmọ́ kó lè kàn wọ́n lára. Mo fẹ́ kẹ́ ẹ bá ń share ètò yìí.
ẹ jẹ́ kó kọ Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ la mi ò nígbàgbọ́ pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ àwọn wọ́n dẹ̀ ti ṣe nìyẹn. He has done it. The deed has been done. Ẹ wo gbogbo wa la sá mọ̀ wípé níbi ọjọ́ bíi méjì mẹ́ta sẹ́yìn mo sọ fẹ́yìn ọmọ Yorùbá wípé àwọn Fúlàní darandaran wọ́n ṣe ìkọlù sí ibì kan ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìdó local government ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìdó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ní Ìbàdàn ní òpópónà márosẹ̀ Èrúwà sí Ìbàdàn. Mo dẹ̀ jẹ́ kó yé yín ipa tá a kó ìgbìyànjú táwa náà ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí pé wọ́n na bàbá rẹ ọlọ́jọ́ ọjà rẹ ìpè ńjọ́ lọ́jọ́ ọjà rẹ fẹ́ pé ìdí nìyẹn tí mo fi ní ọwọ́ Olóyè Sunday Igboho ó jáde nínú àwọn bìkan lórí ọ̀rọ̀ àwọn Fúlàní wọ̀nyí. Mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ gbọ́ torí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi olóye ni yín ọlọ́gbọ́n ni yín onílàákàyè ni yín. Mo wá fẹ́ kẹ́ ẹ bá ń share ètò yìí tẹ́ ẹ bá wá gbọ́ tán kẹ́ ẹ wá sọ fún mi. Mo sọ fún yín lọ́jọ́ òun mo ní àkínrájẹkù orò àmọ́ àwọn tá a kó ní ọ̀dọ̀ Babangida tó jẹ́ olórí àwọn Fúlàní darandaran yìí ní ìjọba ìbílẹ̀ Ìdó ní ọ̀nà pátákó ṣé Akínwáre àbí tí n bá gbàgbé ńlábà tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀. Àìrájẹkù orò ṣe mọ̀ pé a ní láti fà wọ́n lé ìjọba lọ́wọ́ ni. Àmọ́ kíkàn tí mo ló kan Olóyè Sunday Igboho tí mi ò rí expect ẹ̀ sí wọn mi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ọwọ́ DPO tí ó wà ní ìjọba ìbílẹ̀ Ìdó ọwọ́ tiẹ̀ náà ò mọ́ lórí ọ̀rọ̀ yìí torí pé olórí àwọn darandaran wọ̀nyí ní ń jẹ́ Babangida àmọ́ ti ń lo avenue DPO ìjọba ìbílẹ̀ Ìdó láti máa commit so many atrocities. Kò ní yà yín lẹ́nu wípé DPO ìjọba ìbílẹ̀ Ìdó Yorùbá ni. Èdè Yorùbá pọ́nbélé ìní ń sọ lẹ́nu ọkọ̀ Yorùbá ìní ń jẹ́. Àmọ́ ṣé kí n pè ní agbódegbà àbí kí n pè ní akónilọ́wọ́ láti hùwà bí fún àwọn wọn tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Kété tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí àwa ọmọ Yorùbá tá a ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣubú tẹ̀ wáyé ẹni pé mo sọ̀rọ̀ kan people should message me to ask for the video. Tẹ́ ẹ bá rí fídíò yẹn lẹ́yìn náà ó fi mọ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ. Tẹ́ ẹ bá rí fídíò tẹ́ ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ẹ ní mọ bí tẹ́ ẹ fẹ́ gbà dá sí ọ̀rọ̀ yìí. Ìdí nìyẹn mo fi ní kì í sì ṣe fídíò tá a lè fi hàn lórí ètò tá à ń ṣe yìí torí tá a bá fi fídíò yẹn hàn àwọn YouTube wọ̀nyí wọ́n gbégi lé àkáǹtì wọn à ní jẹ́ kó ṣiṣẹ́ mọ́. Àmọ́ tó lóye Sunday Igboho ṣá ṣe mi ò expect ẹ̀. Àmọ́ ẹ máa bá ń bọ̀ ẹ bá ń ṣe àìtó yìí mo fọlọ́dùmarè bẹ̀yìn. Ìgbà tá a kẹ́jọ́ tá a rò fún DPO nǹkan tó sọ ni wípé àwọn ń wá Babangida tó jẹ́ olórí ikọ̀ àwọn gbẹ̀mígbẹ̀mí wọ̀nyí torí èmi ò lè pè wọ́n ní nǹkan míì tó yàtọ̀ sí gbẹ̀mígbẹ̀mí. Tẹ́ ẹ bá lè ṣá ọmọ ènìyàn bíi màálù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣá arákùnrin tẹ́ ẹ ṣá tá a dẹ̀ tó wá síbẹ̀ yẹn tá gbójú ìjà kó wá ọpẹ́lọpẹ́
ìdúróṣinṣin àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà. Ọpẹ́lọpẹ́ ìdúróṣinṣin wọn. Wọ́n nípa àwọn ò rí Babangida. But it's so unfortunate pé it was a blatant lie. Ọ̀pọ̀ ọgbàdẹ ní Babangida ti commit so many atrocities ní agbègbè tó wà yẹn tí àwọn ọlọ́pàá ìjọba ìbílẹ̀ Ìdó tí wọ́n ń dọwọ́ bò. Mo dúpẹ́ lọ́wọ́ kọmandáǹtì Operation Burst ní ìjọba ìbílẹ̀ Ìdó. Lóòótọ́ Haúsá ni, àmọ́ Haúsá Fúlàní náà ní àwọn dúkùú kan láàrin ara wọn léyìí tí èyí jẹ́ káwọn Haúsá kan ó lè kọ́fà ìwà ìbàjẹ́ tí wọ́n bá wù. Arákùnrin kọmandáǹtì Operation Burst ó ṣe bí ọmọ akin. Haúsá ni o, àmọ́ ó jọ mí lójú púpọ̀ jù. Òun gángan ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé bí ọ̀rọ̀ yìí ṣe rí rèé, ẹ má fọwọ́ bo irọ́ mọ́lẹ̀, ẹ jẹ́ á sọ òótọ́ ọ̀rọ̀ fún àwọn kóòtù òjìbí. Eléyìí ló dẹ̀ fà á. Mo ní kété táwa náà gbọ́ sọ̀rọ̀ yìí, ṣe méjì ju wípé we need to go there láti lọ rèé fojú ba tí ń ṣẹlẹ̀. Ó dẹ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nínú fídíò bí ìjẹta ìjẹrin. Àmọ́ wa nígbàgbọ́ pé a mú Babangida. Ọlọ́pàá ló ti lọ́pàá wọn ò rí, àwa mọ̀ páàrí ìyẹn nígbà náà lọ́hùn. Ibi tọ́rọ̀ wá kan olóyè bó lorúkọ olóyè Sunday Igboho Oosha ṣe jáde ńbẹ̀, ipa wo lolóyè Sunday Igboho Oosha kó, ṣé wọ́n ran àwọn Fúlàní wọ̀nyí lọ́wọ́ ni àbí wọ́n ran ọmọ Yorùbá lọ́wọ́? Ẹ farabalẹ̀ ẹ gbọ́. Àwa Yorùbá wọ́n ti kà wá lọ́dẹ̀, wọ́n kà wá má mokun mẹ́kọ, wọ́n kà wá má dẹ̀dẹ̀rìn, àwa náà sì ń hùwà rẹ̀. À ń hùwà ẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ojo ìbẹ̀rùgbójó ó ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan sọnù lọ́wọ́ wa. A gba àwọn àdá láì mọye lọ́wọ́ àwọn pípù wọ̀nyí. Bó dẹ̀ lọ rèé bá kábíyèsí ọba wa Onídòó. Báyìí kàsá, báyìí kàwòdì, kábíyèsí láwọn ò gbọ́ sí. Ìgbà táwọn náà rí fídíò wọ́n lanu pé nínú ìlú yìí náà. Ìgbà tó di ìjẹta, that was on Thursday, wọ́n pe ìpàdé ètò ààbò. Wọ́n pe ìpàdé ètò ààbò nínú akitiyan wa láti rí wípé àwọn tó hùwà láabi yìí ẹlẹ́ṣẹ̀ wọn kan kò lọ láì jìyà. Àwọn Àgbẹ̀kọ̀yà gbìyànjú láti lọ sọ́hún lẹ́ẹ̀kan sí, àmọ́ eléyìí tó jẹ́ Babangida tó jó lórí wọn yẹn oní máa ń gbé owó kiri. Tí wọ́n bá ti dáràn yọ tán. Ibẹ̀ ni mo wà tí mo ti gba ìpè kí n máa bọ̀ wá sínú kánsù ìjọba ìbílẹ̀ Ìdó. On getting there, mi ò dá Babangida mọ̀, àmọ́ wọ́n tàbí lólobó pé Babangida ló jókòó yẹn. Èmi náà summon courage. I walk up to him. I said, Babangida àbí kí ló ń jẹ́? Ntẹ́ ẹ̀ bá lè gbà ní ìlú yín, ẹ má fi lọ̀ wá nílẹ̀ wa mọ́. Ó ṣòro fọ́mọ Yorùbá láti kàṣà dédé kí Fúlàní mọ́lẹ̀ kọ́bẹ lórí. Èéṣe táwa wá gbà yín lálejò tó jẹ́ wípé ibi ilẹ̀ tó fi ń sú wa. Ìgbà tí mo rí pé àwọn ọ̀bàyéjẹ́ pọ̀ tán fún àwọn pípù wọ̀nyí láti lé ìkún lọ́wọ́, mo kọ́kọ́ bínú jáde wípé ọ̀rọ̀ yìí ò ní sẹ́tù, a máa kọlù yín ni.
mo bọ́ta tányányá. Ẹni tó jẹ́ ọ̀gá àwọn operation burst wọ́n sáré tẹ̀lé mi, wọ́n pè mí, omíyalé jẹ́ ká ṣe sùúrù. Mo ní sùúrù kí la fẹ́ ṣe? Àrọwà kí la fẹ́ ṣe fẹ́ni ọmọ rẹ̀ kú? Sáà sọ fún pa gbọ́mọ mi fún ni àbí báwo? Ìgbà tọ́rọ̀ yẹn ń lọ báyẹn, inú bí mi mọ́ lọ rèé jókòó ń ta kọpẹ́, wọ́n wá pè mí wọlé padà. Ìgbà tán pè mí wọlé tá ń sọ̀rọ̀ lọ, mo rí wípé ibi tá ń sọ̀rọ̀ lọ ó ti ń fi apá kan jà mọ́. Wọ́n kàn gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní, wọ́n kàn pé Májàsọ́lá Àdìsá ọmọ Adéẹmọ, bá mi. Ìṣẹ̀lẹ̀ ọgbẹ́nu tó bá ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Èdó, wọ́n ti torí rẹ̀ wọ́n ti pè mí. Torí akitiyan táwọn ikọ̀ Àgbẹ̀kọ̀yà tẹ́yìn Yorùbá tẹ́ni wọ́n máa di àwọn ibì kọ̀ọ̀kan mú pẹ̀lú akitiyan wọn, wọ́n pè mí. Mo ṣàlàyé fún bá mi Májàsọ́lá Àdìsá. Àdìsá ní swíìchì fóònù yẹn sí fídíò, mo dẹ̀ swíìchì ẹ̀ sí fídíò. Olóyè wa ń bá wọn sọ̀rọ̀ tèpètèpè wípé kí wọ́n kó àkáàsá wọn kúrò ní orí ilẹ̀ ìran Yorùbá, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n kàn dé nínú yọ̀. The phone was on speaker and also on video. Ẹni tó jẹ́ commandant operation burst ó bólóyè Sunday Igboho Oosha sọ̀rọ̀. Ó dẹ̀ ṣàlàyé àti àwọn ọ̀nà táwọn fẹ́ gbà láti dẹ́kun ìwà burúkú wọ̀nyí. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwa náà àti ikọ̀ Àgbẹ̀kọ̀yà tó ń ṣiṣẹ́. Olóyè Sunday Igboho ó ṣé o, Àdìsá ọmọ Adéẹmọ ẹ ṣeun. Bólóyè Sunday Igboho Oosha bó ṣe lo agbára tó ní nìyẹn, débi wípé ẹni tó jẹ́ Babangida tó jẹ́ olórí àwọn èèyàn burúkú wọ̀nyí was arrested. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, mo ní wípé kéèsì yìí ó wà ní state CID. Àdẹ̀ní relent, we are going to pursue it to a logical stand láti rí wípé justice is prevailed, justice is served. Mo wá ń bẹ̀yìn ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjìbí, ẹ̀yin ọmọ odù tó dá ìwà, àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí ẹ bá wa kún wọn lọ́wọ́, ẹ kún wọn lọ́wọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, òru la wà yìí, àmọ́ àyá àná níbi aago 11:12 mo wà ní Èkìtì ní Ìfàkì. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Èkìtì, wọ́n wá bá mi ń bẹ̀. Àwa àjọ sọ̀rọ̀, àjọ yànnàná ọ̀rọ̀ débi pé a tún sọ̀rọ̀ lórí rálì wa tí ń bọ̀. Mo wá ní bàbá mi lẹ́kìtì, ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́, ètò ààbò ilẹ̀ Yorùbá yìnrìn, ó ti mẹ́hẹ̀. Ọ̀nà wo lẹ fẹ́ gbà ràn mí lọ́wọ́? Ọ̀nà wo lẹ fẹ́ gbà ràn ọmọ kóòtù òjíire lọ́wọ́ tí gbogbo akitiyan yín, akitiyan olóyè Sunday Igboho Oosha, akitiyan bàbá wa Professor Banji Akíntóyè tí ò fi ní lọ lófo? Bàbá mi lẹ́kìtì bá mi sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ pé nígbà mo fi fídíò hàn wọ́n, fídíò kíní, fídíò kejì, fídíò kẹta, àwọn náà ní àwọn òkè gbàjarè fún ọmọ Yorùbá pé àwọn tí ń bá wa ṣiṣẹ́ kíkakíkakíka yìí, wọ́n nílò ìrànlọ́wọ́, wọ́n nílò àwọn nǹkan kan láti tún mú iṣẹ́ wọn yá sí, láti tún mú iṣẹ́ wọn yá sí. Èmi pẹ̀lú Bàbá Èkìtì a sọ̀rọ̀ tó pọ̀. Àdìsá, nǹkan tó ṣe tó jọ mí lójú nù jù
pé kéèyàn pé èèyàn lọ́wọ́ kan lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá kó dẹ̀ respond, kó dẹ̀ gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé láì bẹ̀sùbẹ̀gbà láì wẹ̀yìn wò. ìbáwọn kan ló jẹ ààrẹ kíní kan àbí nǹkan tó jẹ wípé bí wọ́n ṣe fẹ́ ṣe ọjọ́ bíi 55 àbí nǹkan iná ń dájú mọ́ ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ọ̀kan wọn. ó dẹ̀ níta bá fẹ́ ṣe rálì ẹ jẹ́ apalẹ̀ mọ́dọ̀fọ́n, ẹ jẹ́ mú ètò ààbò wa ní ọ̀kúnkúndùn kárí wípé security wa stand. bàbá ń ṣe rálì ká máa fẹsẹ̀ ẹ̀yìn délé. bàbá mi lẹ́kìtì dẹ̀ reason pẹ̀lú mi. mo wá ń fa àkókò yìí mo fi rọ gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ̀yin tí Olódùmarè tó ṣẹ́gi ọlà fún, ẹ̀yin tí Olódùmarè tó gbé àkàtà nǹkan mèremère tó gbélé lọ́wọ́. I know you can assist these people without pé bọ́yá ríro, àmọ́ torí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lọ kò jẹ́ kẹ́ ẹ fẹ́ kọbi ara sí i. mo wá ń bẹ̀ yín, mi fẹ́ dárúkọ, àmọ́ in the next program tí n bá rí wípé ẹ kún àwọn wọ̀nyí lọ́wọ́ màá bẹ̀rẹ̀ sí ní pe orúkọ ẹ̀yin bàbá mi, ìyá mi àti gbogbo gúrùpù tí mo mọ̀, màá bẹ̀rẹ̀ sí ní pè jáde. iná ti jó dórí kókó. ètò ààbò ilẹ̀ Yorùbá tèmi ti yín mọ̀ ni. àwọn kan lẹ́ kidnap lánàá àbí ṣèjẹta ni Thursday wọ́n kidnap wọn. àwọn ní ọmọ bíi tára àwọn máa padà kù sí. ẹ dákun ẹ̀rù ń bà mí. àwọn àgbàbọ̀ wọ́n ní ẹni bá wẹjú lẹ̀rù ń bà. tí mò ń rí sàkún tí mò ń rí tá a bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ ọ̀bọ ó padà gbé wa bọ̀gbẹ́. tá a bá tètè ró àwọn wọ̀nyí lágbára ó ṣeé ṣe kó bọ́ orí o, kọ́ má bàa wá bọ́ sórí. ìlà wa ṣe ń pariwo, ìlà ṣe ń ké tata pé ẹ dákun, Olódùmarè ọ̀dá ìran Yorùbá fóyà jẹ, ẹ má jẹ́ á fìyà jẹra wa. ẹgbẹ̀rún kan, ẹgbẹ̀rún méjì, we are targeting about 5 million naira torí àwọn nǹkan tábìpù yìí nílò ọ̀pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ. mo kàn kọ́ tiẹ̀ bẹ́ẹ̀. you can message me on WhatsApp kẹ́ẹ̀bí mi lè rè kí ló fẹ́ tá a tó jẹ́ kóríyá, tá a tó jẹ́ kí iṣẹ́ yẹn ó wú gọ́gọ́ sí i, and I will send it to you on WhatsApp. kì í ṣe tá a lè nà ń bẹ́ẹ̀. Olódùmarè á san ẹ̀san fún gbogbo oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ sí Yorùbá Nation. ìwọ tó wá sí Yorùbá Nation torí àti fi kọ́rọ̀ jọ ọ̀kẹsàn ẹ̀. ìwọ tó dẹ̀ gbé inú mímọ́ wá sínú Yorùbá Nation tó dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ ọ̀kẹsàn ẹ̀ náà. kò sí ní tó lọ láyé tó gbé. mò ń bẹ̀ yín, mò ń tù yín, mò ń rọ̀ yín, ẹ bá mi ràn wọ́n lọ́wọ́. 09036 371643 09036 371643 òun náà ni ó pè. ẹ kà lè yọ 0 àkọ́kọ́ tó wà ń bẹ̀ kúrò ní. mo rí fídíò kan ó dẹ̀ jẹ́ tó bà mí nínú jẹ́ púpọ̀ jù wípé ọba Ìgbò kan ní Èkó ó ń ṣe ìdájọ́ nílẹ̀ Yorùbá. àbórí ẹ̀wọ̀n jẹ́ ń ṣe pé èsè bó ló ṣe jẹ́, bó ló ṣe rìnnà kó, níbo lẹ́yìn ọba aládé ìjọba ìpínlẹ̀ Èkó ń bó lẹ́wà tí ń ṣe ń dìgbò àbí nǹkan tí fi wá ń pàṣẹ tí ń yọ àwọn ọmọ yín kúrò lọ́fìn. ṣé ẹ̀ mọ̀ pé ẹ ti tán? if care is not taken, ẹ ti fi ẹja dédé sọ ológbò, ológbò ó sì jẹ gbogbo ẹja dédé tán. a ti gbéra wa lé àwọn ọmọ Ìgbò lọ́wọ́ ní ìjọba ìpínlẹ̀ Èkó. eléyìí tó dẹ̀ léwu púpọ̀ jù. ó ní ewu
torí kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ ọmọ Igbo jẹ ọba of Lagos tí ò sì sí ń tẹ́ ṣe sí ṣèbí ẹ ti ń sponsor bíìlì ní house wípé ibi téèyàn bá wà téèyàn bá fi wípé ó pé ọdún mẹ́wàá kí ẹ sọ di ọmọ onílùú torí bá méjì kọ́ o torí wípé wọ́n fẹ́ kọ́ńkà ìran Yorùbá ni ẹ jọ̀ọ́ iná ló lọ iná lọ epo tán nínú jẹnẹrétọ̀ tí mo ń lò mo wá bẹ̀ yín mo rọ̀ yín mo bẹ̀ yín mo tù yín ẹ dákun ẹ jẹ́ ká kún àwọn wọ̀nyí lọ́wọ́ 09036371643 ẹ jẹ́ á rí rí pé gbogbo wa ló ń jà fún kì í ṣèyàn kan o wọ́n àdẹ jà sápò ara wọn. mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí Olódùmarè ajé á máa lè pè yín Olódùmarè ó sì jẹ́ máa lè dá wa lóhùn. mo sọ yìí mo dúró náà o torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ àmẹ́yìí tí mo sọ yìí ó yẹ kó ti yé yín o. 09036371643 ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. ẹni tẹ́ ìdágbére ìrìn àjò yín fún láyé kò ní mọ bí ẹ lọ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. àjò ń lọ àjò bọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. ẹ máa lọre ẹ máa bọ̀re ni iṣẹ́ ìṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. bàbá Èkìtì mo kí yín o mo rí appreciate yín fún gbígbà mí lálejò lánàá mo dúpẹ́ lọ́wọ́ yín o. mo wá tó fẹ́ bẹ̀ yín mo fẹ́ rọ gbogbo yín ẹ máa fún èmi náà ní dátà ẹ̀yin ni mò ń jẹ ní nǹkan míì tí mò ń jẹ tó jẹ yín lọ. ẹ fún mi ní dátà ẹ fún mi lówó 09036371643 mo fọlọ́ ń bẹ̀ yín ẹ bá ń dá sí ti ń bẹ̀ ńlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí ó ti fẹ́ débi ó ti dé gógó rí ẹ̀mí mi ká ní mo ní agbára rẹ̀ ni màá ṣe láì ní pe ẹnìkankan torí mo ti rí akitiyan wọn. If you need the video you can chat me up on WhatsApp 09036371643 09036371643. Our rally is coming up any moment from now. Olódùmarè á dẹ̀ jẹ́ kó ṣeé ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run á ní pẹ̀dín àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. The struggle continues and we will never relent until we achieve our aims. What is our aims? Our aims. Our aim is to raise the flag of the Yoruba people and which mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run Olódùmarè á jẹ́ kó ṣeé ṣe. Lẹ́ẹ̀kan sí 09036371643 ó wù mí pé kí n tó parí ètò yìí kí n máa gbọ́ pé 1 million 2 million 3 million ti wọlé kẹ́ ẹ wá tó wo idán tí wọ́n tún dá. bá a bá rarọ́ àní ròótọ́ àti rarọ́ lọ́pọ̀ òótọ́ ti dé o. òótọ́ ti ṣe kíni òótọ́ ti dé agbára lọ. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní Kwara gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní Kogi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní Bayelsa gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní Delta wọn ní fòkú yín ránṣẹ́ lé sí wa. òmìnira àná Yorùbá yóò ṣojú èmi yóò ṣojú ẹ̀yin. wọn ní fi ẹnìkankan báyìí ṣàwátì nù wa. bàbá mi Professor Banji Akíntóyè á tó padà á tó bọ̀ róòrùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ikú kì í pẹ̀tà lójú ran ikú kankan ò ní yín pa. òjòjò ò ní sowó kọ́ má lè nájà kókókó báyìí lára ọ̀tá le. nǹkan ò ní sẹ̀mí yín o. Àdìsá máa dé ẹ mọ èjìká tí ọ̀já sọ ó bọ́ lọ́rùn ẹni. Olóyè Sunday Igboho Oosha ẹ ṣé o ẹ ní mọ sàárè ọmọ ẹ ní mọ sàárè aya. gbogbo ń tẹ́ bá dáwọ́lé yín lé yóò mọ̀ ju ṣe fún yín ni. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. orógbó ló ní kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́.
obì ló bí gbogbo kú dànù, gbogbo àrùn dànù, ló bí òṣì dànù fún yín. Iyọ̀ ló ní kí gbogbo ọmọdé ọmọ iyọ̀ mọ́ yín, àtàgbà àtọmọdé, lágbára lọ́wọ́ Ọlọ́run. Odùduwà á gbè yín o, Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Yorùbá nation no going back.